Kristi. Ẹ kúrọ̀lẹ́, káàbọ̀ sórí ètò Àwárí. Inú mi tún dùn láti wà níwájú wa ní ìrọ̀lẹ́ tòní. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Spirit Philip Ọmọkànyè. Mo gbàgbọ́ pé gbogbo wa la ní ilé ìjọsìn tá a ti jọ́sìn lónìí. Fún àwa tá a ní ilé ìjọsìn, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ó jẹ́ ohun tí kò dára rárá, nítorí pé ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀. Ó ṣe pàtàkì kẹ́yìn náà ní ilé ìjọsìn tẹ́ ń lọ. Tẹ́ ẹ̀ bá ní ẹ wá kan látòní lọ, láti tó bá di ọ̀sẹ̀ tó mọ̀ kẹ́ darapọ̀ mọ́ wọn. Ìjọ mímọ́ tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ó ṣe máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Lórí ètò Àwárí lónìí, a máa tẹ̀síwájú lórí àkòrí kan náà tá a ti ń bábọ̀ níbẹ̀rẹ̀ oṣù yìí. Mo sọ fún wa nígbà tá a bẹ̀rẹ̀ oṣù yìí pé a fẹ́ ṣe kankan nípa Bíbélì yẹn, pé a fẹ́ ka Bíbélì a fẹ́ ka ìwé májẹ̀mú tuntun ní gbogbo oṣù yìí. A dẹ̀ ti bẹ̀rẹ̀ láti oṣù kìíní. Fún àwa tá a ti darapọ̀, mo gbà pé Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Fún àwa tá a bá dẹ̀ fẹ́ darapọ̀ náà, ó ṣeé ṣe kẹ́ ẹ darapọ̀, ṣùgbọ́n ẹ ní lè bá wa parí ẹ̀ ní ọdún yìí, ṣùgbọ́n ní oṣù yìí, ṣùgbọ́n ẹ lè parí ti yín ní oṣù tó ń bọ̀. Ẹ lè kàn sí wa lórí àwọn nọ́mbà tó ń farahàn lójú àwòrán yìí kí ẹ lè darapọ̀ mọ́ àwọn tó ka Bíbélì. Májẹ̀mú tuntun ó ṣe pàtàkì, nítorí nǹkan tí à ń ṣe àyẹ̀wò ẹ̀ ní ọ̀sẹ̀ yìí ni a pè ní ọ̀rọ̀ Ọlọ́run. A bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. A kà fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé láti ètè kan ṣe ni ọ̀rọ̀ Ọlọ́run ti wà, pé ọ̀rọ̀ Ọlọ́run sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà, yẹn ni pé Ọlọ́run ò yàtọ̀ sí ọ̀rọ̀ náà ni Ọlọ́run àti ọ̀rọ̀ ẹnìkan náà ló ń jẹ́ bẹ́ẹ̀, kì í ṣe ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Àwa jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ yìí ni ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ káàkiri gbogbo ayé. Ìmọ́lẹ̀ tá à ń sọ kì í wá ń ṣe ìmọ́lẹ̀ oòrùn tàbí òṣùpá, ṣùgbọ́n ìmọ́lẹ̀ tó ń fi ìtọ́ni, tó ń sọ fún wa ohun tí ó yẹ ká ṣe àti ohun tí ò yẹ ká ṣe. Ìmọ́lẹ̀ yìí òun ni Ọlọ́run fi dá ilé ayé, nítorí ní ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 3 ó ní Ọlọ́run sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Bíbélì wa jẹ́ kó yé wa ní ìwé Jòhánù, ó ní pé ìmọ́lẹ̀ yìí sì ni ìmọ́lẹ̀ àwọn ènìyàn. Ìyẹn ni pé ìmọ́lẹ̀ tó ń kọ́ àwọn ènìyàn bí wọ́n á ṣe gbé ìgbésí ayé wọn. Ìdí nìyẹn tá a fi jẹ́ kó yé wa pé agbára tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ láti inú ìmọ́lẹ̀ táwa fúnra wa ní nínú ọ̀rọ̀ Ọlọ́run. Lónìí a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ agbára tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ni pé báwo ni a ṣe lè mú agbára yìí lò wá sínú ìgbésí ayé wa pẹ̀lú gbogbo nǹkan tá à ń là kọjá lónìí. Báwo ni ọ̀rọ̀ Ọlọ́run yìí ṣe lè nítumọ̀ sí ìgbésí ayé wa yẹn, pé báwo la ṣe lè mú agbára yìí wá sí ojú ìṣe nínú ìgbésí ayé wa. Ẹ jẹ́ bá wo ìwé Éfésù orí 9 ẹsẹ̀ 10. Ó ní àkótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin tí ó lè dojú ìjà kọ Sátánì àti àrékérekè èṣù, nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kó lè dúró tìrì ní ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá sì ń ṣe ohun gbogbo tán, kí ẹ sì dúró. Ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ bá fi àmùrè òtítọ́ dí ẹ̀gbẹ́ yín, tí ẹ sì dí ìgbàyà òdodo mọ́ra. Hallelujah. Tẹ́ bá wo bí tá a kà ń sìn, ó ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè dojúkọ Sátánì àti àrékérekè rẹ̀. Ẹ bá wo bẹ̀yẹn, kò sọ pé kẹ́ ẹ dojúkọ agbára Sátánì, nítorí kí ni èṣù lágbára kankan, ṣùgbọ́n nǹkan tó ní ni àrékérekè. Báwo la ṣe lè borí àrékérekè? Ìyẹn ni pé ká dúró ṣinṣin nínú kí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká kọjá lọ sókè lọ́hùn. Nígbà tá a bá padà dé, a máa tẹ̀síwájú lórí bí ọ̀rọ̀ yìí bó ṣe ṣàlàyé
hallelujah hallelujah. Nítorí àkókò wa já tẹ̀síwájú nínú agbára tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá wo bí tá a kà lẹ́ẹ̀kan wípé nítorí náà ará ẹ jẹ́ alágbára nínú Olúwa. Báwo lẹ ṣe lè jẹ́ alágbára nínú Olúwa? Ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kó lè kọjú ìjà sí àrékérekè èṣù. Nǹkan tí èṣù ní òun ni à ń pè ní àrékérekè. Tẹ́ bá wò láti ìbẹ̀rẹ̀ nígbà tí Ádámù wà nínú ọgbà Édẹ́nì tí Ọlọ́run sọ fún pé èso yìí ni kó má jẹ, pé eléyìí ó lè jẹ. Tẹ́ bá wo nǹkan tí èṣù lò fún, èṣù ò lo agbára nítorí kò ní agbára kankan. Nǹkan tó lò ni à ń pè ní àrékérekè. Bẹ́ẹ̀ ni pé ejò náà sì jẹ́ alárékérekè ju gbogbo ẹranko ìyókù lọ. Ó sì lọ bá Éfà. Kí ni nǹkan tí èṣù ń lò fún ìgbésí ayé ọmọ ènìyàn? Bóyá ó jẹ́ ọmọ Ọlọ́run àbí kò jẹ́ ọmọ Ọlọ́run, àrékérekè. Èṣù ní àwọn ọgbọ́n ẹ̀wẹ́ láti lè tan ènìyàn kúrò ní ojú ibi tí ìdáhùn èsì àdúrà èèyàn wà lọ síbi tí ayé àṣewá wà ní rúdurùdu. Èṣù mọ ọgbọ́n àrékérekè tó lè lò láti lè kojú èèyàn kúrò ní ọ̀nà ipa òótọ́ lọ sí ọ̀nà búburú. Nítorí kí ni àrékérekè wọ̀nyí náà ló ti ń lò láti ìṣẹ̀ǹbáyé títí dòní àti títí láéláé. Èṣù ní agbára mìíràn. Èṣù mọ̀ pé ó ní ohun tí ó yẹ kó o ṣe kó tó lè rí ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n èṣù á wá lo àrékérekè àti yí ọkàn ẹ kúrò ní ọ̀nà tó yẹ kó o ṣe, ibi tó yẹ kó o tọ̀. Á wá gbé ẹ lọ sí ìpele àwọn ibi tó jẹ́ pé kò sí bó ṣe fẹ́ rìnrìn àjò láyé, o ò lè ní àṣeyọrí tó bá wà ní irú ọ̀nà yẹn. Á wá mú irú nǹkan bẹ́ẹ̀ wá sí iwájú ẹ ní ọ̀nà tó dùn, ní ọ̀nà tí wọ́n gan ò ní lè sọ pé rárá. Ẹ wá wo nǹkan tí Bíbélì sọ ń bì. Ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run rọ̀ kí ẹ̀yin lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. Mo ń sọ fún yín lónìí, tí ẹ bá lè kọjú ìjà sí àrékérekè èṣù, ẹ rí pé ìgbésí ayé yín á ní ìtumọ̀. Ẹ rí pé ìgbésí ayé á dùn. Á wá dàbí ẹni wípé kò èṣù ò tiẹ̀ sí lórí ilẹ̀ alààyè. Nítorí kí ni ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, tó bá ti lè ní òye ọ̀rọ̀ Ọlọ́run, á mọ ìtumọ̀ àrékérekè èṣù. Ó mọ ìgbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé èṣù ló mú wá sínú ọkàn ẹ̀. Ó mọ ìgbà tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló ń darí ẹ̀. Nítorí kí ni ó jẹ́ ènìyàn tó ti kàyà kó rẹ̀ àsàndà. Ó jẹ́ èèyàn tó ti mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ó mọ ìyàtọ̀ láàárín Ọlọ́run àti àrékérekè. Fún àpẹẹrẹ, wo ìgbésí ayé Dáníẹ́lì nínú ìwé mímọ́. Bíbélì ní pé wọ́n ń pín oúnjẹ àdídùn fún àwọn tí wọ́n fẹ́ gbé wá sí ààfin. Dáníẹ́lì sọ pé òun ò ní jẹ. Nítorí kí ni? Kì í ṣe pé bóyá torí oúnjẹ yẹn ò wú jẹ, kì í ṣe pé bóyá torí ebi ò pa. Ṣùgbọ́n Dáníẹ́lì ní òye wípé ẹnikẹ́ni tó bá ń jẹ irú nǹkan báyìí kò ní lè jẹ àǹfààní àwọn kankan gẹ́gẹ́ bí ọmọ Ísírẹ́lì, torí ó jẹ́ ohun tó lòdì sí àmì ìdánimọ̀ wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wọn nígbà yẹn. Fún ìdí èyí, kì í ṣe pé bóyá kò wu Dáníẹ́lì náà jẹ, ṣùgbọ́n nítorí òye tó ní nípasẹ̀ ìmọ̀ ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé irú nǹkan báyìí à kì í jẹ tá a bá fẹ́ máa ní òye nǹkan báyìí. Ìdí nìyẹn tí Dáníẹ́lì, Méṣákì, Ṣédrákì àti Àbẹ́dígò ṣe yàtọ̀ sí àwọn ìyókù. Nítorí kí ni? Àwọn pinnu láti dúró lórí ìgbésí ayé tí Ọlọ́run ti pèsè fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn, ṣùgbọ́n wọ́n jẹ èrè ẹ̀ lẹ́yìn ẹ̀. Nítorí àwọn mẹ́rin nìkan náà ni a dá dúró la fi padà ṣe olórí gbogbo wọn pátápátá. Nítorí kí ni? Nítorí ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá wo ibi tá à ń kà sí, ó ní pé ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ó ní nítorí pé kì í ṣe jìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin lè dúró tiri ní ọjọ́ ibi, kẹ́ ẹ lè dúró. Nítorí ẹni tí ò bá gbé wọ̀ kò ní lè dúró. Kí ló fẹ́ dúró lé lórí? Ẹni tí ò bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá dá lójú, kí ló fẹ́ dúró lórí lọ́jọ́ ibi? Kí ni nǹkan, èdè wo ló fẹ́ pè, ọ̀rọ̀ wo ló fẹ́ sọ nígbà tí ọjọ́ ibi bá dé? Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí òye ọ̀rọ̀ Ọlọ́run yìí ló máa kó wa yọ ní ọjọ́ ibi. Ó ní bí mo tilẹ̀ rìn ní àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Nítorí kí ni? Ìwọ wà pẹ̀lú mi. Tí ò bá mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú ẹ, ó máa bẹ̀rù ibi. Ìdí nìyẹn tí ò dẹ̀ fi nílé rìn ní àfonífojì òjìji ikú.
bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà yìí ni ọ̀nà sí ipa ògo ẹ̀, kò ní lè rìn níbẹ̀ nítorí kí ni ó máa bẹ̀rù, nítorí ni kò mọ̀ wípé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 6, Ọlọ́run ní pé èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Ẹni tó kọ ẹsẹ̀ orin Dáfídì yẹn mọ ọ̀rọ̀ yìí ló fi sọ pé bí mo tilẹ̀ rìn láàrin àforífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù nítorí pé mo mọ̀ pé o wà pẹ̀lú mi. Bó tiẹ̀ jẹ́ pé mi ò fojú rí ẹ, ó ti ní òye ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ìmọ̀ yẹn wà nínú ọkàn ẹ̀ pé Ọlọ́run ti sọ pé òun ò ní fi mí sílẹ̀ nígbà kankan, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ní ìdí tó fi lè rìn ní àforífojì òjijì ikú nìyẹn. Agbára wà nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tí àwa fúnra wa tí òye ọ̀rọ̀ Ọlọ́run bá yé wa, kò sí ohunkóhun tá a lè là kọjá tá a mọ gbọ̀njẹ̀gẹ́. Nítorí kí ni a mọ gbogbo ibi tí àrékérekè Sátánì ti wà. A dẹ̀ mọ ohun tó yẹ ká ṣe, nítorí àwa mọ̀ pé ẹni tó ń gbénu wa ó ju ẹni tó ń gbénu ayé lọ. So kò sí kankan tó lè ṣẹlẹ̀ nínú ayé tó lè mì wá jìgìjìgì tàbí tó lè po ọkàn wa rúru. Nítorí kí ni àwa dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká tẹ̀síwájú níbi tá à ń kà yìí. Ó ní wípé nítorí náà ẹ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin lè dúró tiri sí ọjọ́ ibi, nígbà tí ẹ̀yin bá ti ṣe ohun gbogbo tán kí ẹ sì dúró. Tí ẹ bá ṣe ohun gbogbo tán kí ẹ sì, nígbà tí ọjọ́ ibi bá dé tó yẹ pé nǹkan tó kí ló yẹ kó ṣe o ti sọ̀rọ̀, o ti gbàdúrà, o ti ṣe lé, nígbà tẹ́ bá wá ṣe ohun gbogbo tán kí ló tún ní kẹ́ ṣe? Ó ní ẹ dúró. Ìyẹn ni pé nígbà tá a bá ti sa gbogbo ipá tá a mọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà gbogbo ẹ̀, kí ni ká tún ṣe o? Ká dúró lórí nǹkan tá a ti sọ yẹn. Nítorí ìmọ̀ káyọ̀ ó lè máa bó ṣe. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá, mo ní ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa ló máa sọ bá ṣe lè jẹ àǹfààní Ọlọ́run nínú ayé wa. Ṣé rí ìmọ́lẹ̀ tanú yìí la máa dúró lé lórí? Bíbélì kọ fún mi wípé kì yóò sí ẹnikẹ́ni ní Síónì tí yóò sọ pé èmi ṣe aláìsàn. Nǹkan tí Bíbélì sọ fún mi yẹn. Fún ìdí èyí, ẹnikẹ́ni tó bá wà nínú àìsàn tó bá lè dúró, ó ní lẹ́yìn ìgbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tán, ìyẹn ni pé lẹ́yìn tó ti gbọ́wọ́lé àìsàn náà, nítorí pé ó ní pé àwọn tó bá gbọ́wọ́lé aláìsàn ní ara wọn yóò dá. Lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́wọ́lé àìsàn yìí ní àgọ́ ara ẹ̀, lẹ́yìn tó ti ṣe ohun gbogbo tán tó wá dàbí ẹni pé kíní yẹn ò tí ì lọ, ó ní pé kí ni o? Dúró. Ìyẹn ni pé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run tó ti sọ yẹn pé àìsàn yìí ó ti kúrò nínú àgọ́ ara mi. Ìwọ wá dúró lé pé èmi kì í ṣe aláìsàn mọ́. Bó tiẹ̀ jẹ́ pé o sì ń rí àwọn àmì àpẹẹrẹ nínú àgọ́ ara ẹ̀, ṣùgbọ́n kí ni wàá ṣe o? Lẹ́yìn tí ẹ ti ṣe ohun gbogbo tán, dúró. Ẹ dúró. Ó ní ẹ dúró lẹ́yìn ìgbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tán. Ó ní ẹ dúró nítorí náà lẹ́yìn tí a fi àmùrè. Ó ní ẹ dúró nítorí náà lẹ́yìn tí ẹ fi àmùrè òtítọ́ dí ẹ̀gbẹ́ yín, tí ẹ sì dí ìgbáyà òdodo mọ́ra, tí ẹ sì fi ìmúra ìyìnrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Ní àfikún, ẹ mú àpáta ìgbàgbọ́. Nípa èyí ẹ̀yin lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi náà, kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́, kí ẹ sì máa gbàdúrà fún mi pẹ̀lú, kí Ọlọ́run lè fún mi ní ọ̀rọ̀ tí ó yẹ kí èmi lè máa fi ìgboyà sọ àwọn ohun ìjìnlẹ̀ ìyìn rere, nítorí èyí tí èmi jẹ́ ikọ̀ nínú ẹ̀wọ̀n, kí èmi lè máa fi ìgboyà sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Káì kábàrà tó kábàyà. Mi mọ̀ bóyá ibi tí mo kà ń sì yé wa dáadáa. Ó ní ẹ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ìyẹn ni pé ẹsẹ̀ yín gbọ́dọ̀ kún fún ìwàásù ìyìn rere, ọwọ́ yín gbọ́dọ̀ kún fún idà ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ gbé ìhámọ́ra òdodo wọ̀. Ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ ní ìmọ̀lára pé
Ọlọ́run yín gẹ́gẹ́ bí olódodo, torí èṣù lè wá láti wá pọ ọkàn yín rúru pé ẹlẹ́ṣẹ̀ nìyí. Ẹ rán létí wípé Jésù Kristi ti kú, ó sì ti jìyà ẹ̀ṣẹ̀ mi, nítorí náà a ti kà mí gẹ́gẹ́ bí olódodo. Ó ní ẹ gbé ìbòrí ìgbàlà yín, ẹ máa ránra yín létí ní gbogbo ìgbà pé a ti gbà yín là, a ti gbà yín kúrò lọ́wọ́ èṣù, a ti gbà yín kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìdí nìyẹn tí ẹ fi gbọ́dọ̀ gbé ìgbésí ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó wá ní kí ni o, ẹ máa gbàdúrà ní gbogbo ìgbà yẹn, ní gbogbo ohun tẹ́ bá rí pé ẹ ò fẹ́, ẹ kọ̀ ọ́ nínú àdúrà. Ohun tẹ́ bá rí pé ẹ ń fẹ́, ẹ gbà á nínú àdúrà. Ẹ gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ kó ṣẹlẹ̀, ẹ fi sínú àdúrà. Ní irú ìgbésí ayé yìí, lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe ohun gbogbo yìí tán, kí ló sọ pé kẹ́ ṣe lẹ́ẹ̀kan? Ó ní ẹ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni nǹkan tí màá dẹ̀ dúró lé nìyẹn. Ẹ gbé ìgbésí ayé yín bí ti Jóò, ó dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, kò sẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe nínú àìní òye, ṣùgbọ́n òye Ọlọ́run díẹ̀ tó yé yẹn ó dúró lé lórí. Ìdí nìyẹn tó fi lè la onírúurú kọjá kó dẹ̀ sì tún padà ní ògo. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run lónìí ló jẹ́ pé lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n bá ti rí ìpọ́njú, tí wọ́n bá ti ṣe ọ̀rọ̀ Ọlọ́run fún ìgbà díẹ̀ tí wọ́n ò rí èsì, wọ́n á dẹ̀ gbọ̀njẹ̀gẹ́, wọ́n á máa wá ọ̀nà mìíràn. Ìdí nìyẹn tí ayé wọn ò fi ní ìtumọ̀, tí ayé wọn ò fi lọ síwájú, nítorí kí ni àwọn fúnra wọn ò dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò dúró lórí ohun tí Ọlọ́run ti pèsè fún wọn. Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tá a nílò ní ayé yìí, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀, ó kù sọ́wọ́ mi láti mú un lò kí n lè jẹ àǹfààní ẹ̀, kí n lè jẹ ìgbádùn ẹ̀. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ ìkẹrìndínlógójì ó ní pé ẹ̀yin ará, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, èyí tó lè mú yín dàgbà ní àárín àwọn ènìyàn mímọ́, tó sì lè fún yín ní ohun ìní yín. Ohun tó lè mú yín dàgbà, tó lè fún yín ní ohun ìní yín, òun ni kí ni? Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, òun ló lè mú yín dàgbà, òun ló lè fún yín ní ogún ìní yín. Ìyẹn ni pé tí ẹ ò bá mọ̀, tí ẹ ò bá dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ò ní lè jẹ àǹfààní, nítorí ẹ ò ní mọ̀ ohun tí Ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé láti lè jẹ àǹfààní ohun tí Ọlọ́run ti fi fún yín. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ nígbà tí Jésù Kristi wà láyé. Bíbélì ni pé wọ́n gbé arákùnrin kan pẹ̀lú ẹ̀mí burúkú tó máa ń mú kí ó kọ oríṣiríṣi láti inú ẹnu ẹ̀. Bíbélì ni pé wọ́n gbé wá bá àwọn ọmọlẹ́yìn Jésù, ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn Jésù kò lè wò ó sàn. Jésù wá dé, ó ní èmi yóò ti pẹ́ tó ẹ̀yin ìran aláìnígbàgbọ́ yìí, nítorí kí ni àwọn ọmọlẹ́yìn wọn ò ní òye ọ̀rọ̀ Ọlọ́run. Ìwàláàyè Kristi pẹ̀lú wọn kò yé wọn nígbà náà. Wọn ò mọ irú èèyàn tí wọ́n jẹ́, wọn ò ní òye àṣẹ tí Kristi fún wọn. Ẹ má gbàgbé pé bí ọjọ́ 3 sẹ́yìn ni Jésù Kristi fún wọn ní àṣẹ, tí wọ́n dẹ̀ jáde lọ, tí wọ́n ṣe oríṣiríṣi, tí wọ́n wo àwọn ènìyàn sàn, tí wọ́n gba oríṣiríṣi là, tí wọ́n lé ẹ̀mí èṣù jáde. Ṣùgbọ́n kò tí ì pé ọjọ́ 3 sí ọjọ́ 4 wọn ò tún lè ṣe mọ́, nítorí kí ni wọn ò mọ̀, kò yé wọn, wọn ò ní ìmọ̀lára, wọn ò dúró, wọ́n ń gbọ̀njẹ̀gẹ́ wọn. Ṣé ẹnikẹ́ni tí ò bá ti gbàgbọ́ nu Kristi, ẹnikẹ́ni tí ò bá ti gbàgbọ́ nu agbára Ọlọ́run wípé ó lè ṣe ohunkóhun, irú ẹni bẹ́ẹ̀ ẹ má blame ẹ̀, nítorí kí ni ọ̀rọ̀ Ọlọ́run ò yé. Ọ̀rọ̀ Ọlọ́run ò yé. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá yé, á mọ̀ pé kò sí ohunkóhun. Ṣé rí ọ̀rọ̀ tá a máa ń sọ pé kò sí ohunkóhun tí Ọlọ́run ò lè ṣe, kì í ṣe ọ̀rọ̀ lásán. À ń sọ̀rọ̀ nípa nǹkan à ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé, pé nínú ayé kò sí nǹkan téèyàn fẹ́, kò sí nǹkan tá a lè rò. Bíbélì ní pé Ọlọ́run lè ṣe ju bí a ṣe lérò àbí tí a béèrè lọ, nítorí kí ni agbára Ọlọ́run ó pọ̀ kọjá ohunkóhun tá a bá fẹ́ rò nínú ayé yìí. Ìdí nìyẹn tí Ọlọ́run fi wò ó pé ìgbésí ayé tí mo fi àwọn ọmọ mi sí, òun ni òun fún wa ní àṣẹ kàrúùsì paradiata. Ó fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù Kristi kí gbogbo egungun máa wólẹ̀. Ẹ̀yin ni pé ó wá ní pé ohunkóhun tẹ́ bá fẹ́ ẹ béèrè ní orúkọ mi, ẹ̀yin yóò sì rí gbà. Jàre ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó ń wojú Ọlọ́run fún ohunkóhun, yálà iṣẹ́ tàbí ọmọ tàbí ohunkóhun, ayé àrú àfẹlẹ́kù bàhàndẹ̀ sí àkàtà ẹ̀. Mo dúró lórí májẹ̀mú ọ̀rọ̀ Ọlọ́run, mo pa á láṣẹ ní orúkọ Jésù. Ohun tó ń retí ọwọ́ Ọlọ́run fún ó di mímúṣẹ lónìí
agbára Ọlọ́run ó mú ìpèsè bá ẹ lónìí. Inú mi á dùn láti gba ẹ̀rí yín ní àwọn nọ́mbà tó ẹ lè kàn sí mi ní nọ́mbà tó ń farahàn lójú àwòrán yìí, torí mo mọ̀ pé Ọlọ́run ti ṣe ohun ńlá kan nínú ayé ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tabarẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi tẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Àwárí, àbí ẹni tí ò tí ì di àtúnbí, tí ẹ ò tí ì gba ìyà nípẹ̀kun sínú yín, ó ṣe pàtàkì nítorí kò sí bí ẹ ṣe fẹ́ lo jẹ àǹfààní jíjẹ́ ọmọ Ọlọ́run láì ṣe pé ẹ̀yin bá kọ́kọ́ jẹ́ ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni ló lè jẹ́ ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni. Eléyìí ò ní ṣe bóyá ẹ̀sìn tàbí èdè tàbí ìlú tá a ti wá. Ẹ̀sìn kẹ́sìn yòówù ká lè máa ṣe, èdèkédè yòówù ká lè máa sọ, ìlú kílù yòówù ká ti wá, gbogbo ènìyàn ni Ọlọ́run fẹ́ rà padà kúrò ní ikú ẹlẹ́ẹ̀kejì, èyí tó kan ìwọ tó kan ìwọ. Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì fún ọ láti di ọmọ Ọlọ́run kó tó di pé o fi ilẹ̀ alààyè yìí sílẹ̀. Nǹkan tí wàá ṣe ò le rárá, kan gbàgbọ́ pé Jésù ti kú ikú tó yẹ kó o kú. Lẹ́yìn ìgbà tó bá kú nínú ayé yìí, a ó dá ẹ lẹ́jọ́, wàá dẹ̀ lọ sínú ikú ayérayé. Ṣùgbọ́n Jésù ti wá sáyé, ó ti kú ikú yìí fún ọ. Ó wá ní pé tó o bá gbàgbọ́ pé òun ti kú, o ò ní kú ikú ìmọ̀. Kí ló lè nú ẹ̀? Pé ká kàn gbàgbọ́ pé Jésù ti kú ikú tó yẹ ká kú, ó ti gba ikú wa kú. Ìgbàgbọ́ wa ló máa mú ká kà sí wa lọ́rùn pé lóòótọ́ o àti kú o. Fún ìdí èyí, nígbà tá a bá wá kúrò lórílẹ̀-èdè ayé yìí, a ò ní lọ sí ikú ẹlẹ́ẹ̀kejì, ṣùgbọ́n a ó lọ sí inú ìyà ìnípẹ̀kun. Tẹ́ bá gbàgbọ́ pẹ̀lú mi, gbọ́wọ́lé ọkàn àyà yín kẹ́wé tẹ̀lé pé Jésù Olúwa, mo gbàgbọ́ wípé o kú, wípé o sì jíǹde lọ́jọ́ kẹta. Mo gba ìyà ìnípẹ̀kun sínú mi lónìí, mo di ọmọ Ọlọ́run. Hallelujah. Ó tán, ẹ̀yin náà ti ní ìgbàlà nìyẹn. Gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ ẹ̀yin náà lè mú lò. Láti ìnílò ẹ máa mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn. Ẹ jẹ́ kó gba ọkàn yín, ẹ jẹ́ kó gba ìgbésí ayé yín, torí òun ló máa sọ bẹ́ẹ̀ ṣe máa jẹ àǹfààní Ọlọ́run sí nínú ayé yìí. Ẹ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó ṣeé ṣe ká ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ká tún jọ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ nípasẹ̀ bí a ṣe lè mú agbára ọ̀rọ̀ Ọlọ́run yìí wá sínú ìṣe. Kó tó dìgbà náà, ó dàbọ̀. Àwárí, ìyè àìnípẹ̀kun nínú Kristi.